Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o ẹ̀yin ìyá mi bàbá mi pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi gbọ́ wa kò ní di o, àti wípé ayọ̀ àti ìdùnnú la ó fi parí ọdún yìí. Ṣé rí àwọn àgbààgbà Fúlàní wọ́n kàn mú fún bàbá Tinubu back to back, wọ́n mú fún wọn wòtòwòtò. Lẹ́nu wọn ní ìjọ mẹ́ta àwọn Fúlàní kan jáde, àwọn àgbààgbà Fúlàní kan jáde, wọ́n ń ṣẹ̀ǹkì bàbá Tinubu ni o lójú méjèèjì. Wọ́n tún ti bọ́ta báyìí o. Wàhálà ó ti di ogun, ó ti di wàhálà. Bàbá Tinubu wọ́n ti jẹ́ kó yé bàbá Tinubu pé ṣe rí pẹ̀lú ìdíwé bí bàbá Tinubu ṣe ń bọ̀ ọ̀rọ̀ yìí lọ, gbogbo aráàlú ló máa fẹ́ kú tán. Pé tí bàbá Tinubu bá kọ̀ntínú pẹ̀lú ìgbésí ayé wọn yìí, gbogbo ará ìlú pátápátá ló máa fẹ́ kú tán. Àwọn àgbààgbà Fúlàní ti wá fárígá, wọ́n láwọn ò ṣe 2027. Àwọn Fúlàní fárígá, wọ́n láwọn ò dìbò. Bẹ́ẹ̀ ni o, ẹ tiẹ̀ kankan wá gbọ́dọ̀ jẹ́ gbé yín débẹ̀ dọ̀, torí bí mo ṣe ń gbé yín débẹ̀ ẹ gbọ́dọ̀ padà sẹ́yìn, tí bá tún kọ́ sí yín lọ́wọ́ ẹ gbọ́dọ̀ parẹ́, nítorí wípé mo land right ni, àti wípé àwa ò kí ń bá wọn mọ̀mú lòmú. Bó bá ṣe yìí la ṣe máa mú fún yín. Ṣé ẹ mọ̀ pé ìgbà táwọn àgbààgbà Fúlàní yìí, lára àwọn àgbààgbà Fúlàní jáde, ó sọ̀rọ̀. Ó ní àkọ́kọ́ náà, ó ní bàbá Tinubu ò ní manner of approaching, tó túmọ̀ sí pé ká sọ pé odidi ààrẹ ò ní làákàyè àti gbọ́rọ̀ kalẹ̀. Èmi kọ́ ni mo sọ o, don't come for me o, Dr. Galus Galolo ló sọ o, no be talk about. Ó ní bàbá ò ní manner of approaching, tó túmọ̀ sí pé ó ní bàbá ò ní bọ́ ṣe ń gbọ́rọ̀ kalẹ̀. Galus Galolo ní ó ṣe mọ̀ pé tó bá ń wá kọ́sítọ́mà dáadáa ni òun àti bàbá Tinubu, dáadáa ni kọ́sítọ́mà dáadáa ni. Bẹ́ẹ̀ ni o, ó ti jáde àfi wípé bóyá òun ló rán sí ètò ìṣèjọba bàbá Tinubu ni back to back. Ó ní kí ló dé tó fi jẹ́ pé gbogbo ayé akọrí léwájú, ó ní bàbá Tinubu wá bá akọrí sí gbó. Èmi kọ́ mo sọ o, don't come for me o. Ó ní kí ni ìdí tó fi jẹ́ pé nǹkan tí àwọn ará ìlú bá fòǹtẹ̀ lù wípé kíní yóò dáa páwọn ò fẹ́, wọ́n níbẹ̀ ṣáá ni bàbá Tinubu máa rán rí mọ́ pé sẹ́ẹ̀ òun lòun fẹ́ ṣe, òun nìkan tóun like. Wọ́n rí kí lédè tó fi jẹ́ pé irú ìgbésí ayé bẹ́ẹ̀ ni bàbá lò, tó túmọ̀ sí wípé ètò ìṣèjọba ẹ̀ sì kùnà. Èmi kọ́ ni mo sọ, don't come for me. Tó túmọ̀ sí pé ètò ìṣèjọba ti kùnà. Ẹ wá gbọ́n tí Galus sọ, ká má parọ́ ná, òkú ọ̀rọ̀ wà nù bẹ̀yẹn. Ó ní kí lédè tó fi jẹ́ wípé àwọn èèyàn wá di tó ń wá oúnjẹ lọ́tùn lósì, ó ti wá like give away promo. Galolo gbádùn wa kọ́ yẹ sínú ìwé ni, máa kọ́ sínú ìwé ni, o gbọ́dọ̀ sọ síta next time, tàbí kó kọ́ sí létí, sọ sí létí. Ó ní kí ló dé tó fi jẹ́ wípé àsìkò yìí ló wá di tí àwọn ọmọ ará ìlú bẹ̀rẹ̀ sí ní lé oúnjẹ káàkiri, tó bẹ̀rẹ̀ sí ní wá ọ̀fẹ́ níbi tó ti bá bí ó jẹ. Ohun tó dùn ní jù ni pé ìgbà tí kòró gan COVID-19 kòró dé gan, wọ́n ní kò wọ́ọ̀sì tó ìyàwó èèyàn ò fojú wá oúnjẹ lọ́tùn lósì. Kódà àwọn èèyàn sì survive, ṣebí kòró ló pa wọ́n, kò ṣáà ṣe ikú ebi. Galus èyí ò dá, èyí ò dá. Wàá kọ́ sí wọn lọ́wọ́ ni next time, kò jẹ́ kó sọ̀rọ̀ ilé ìsìta. Ó wá fi jẹ́ kó yé bàbá Tinubu pé nígbà tí COVID-19 wá, ọmọ ìyá àwọn ìyẹn Buhari ó farabalẹ̀ tó pẹ̀lú ọgbọ́n Fúlàní ẹ̀ débi pé ó dẹ̀ succeed. Ó ní tó bá jẹ́ bàbá Tinubu ló wà lórí ipò nígbà COVID-19, òkú akọ̀bá lọ ní yá. Pé ká má pàrọ̀ ná, Galus gbádùn. Ó sọ pé bàbá Tinubu ò mọ, mo kò ní manner of approach. Èmi ò sọ bẹ́ẹ̀ o, ó bí mi tọ́ka bo, ṣùgbọ́n ẹ jẹ́ ká ti bí ìṣàdọ́kíyèsí ògùn. Nígbà tí wọ́n sọ pé ebi pọ̀, ìyà ń jara ìlú, ẹgbọ́n kí ni bàbá fún wọn lésì gbà yẹn? Ó ní kò tí ì sí dead body lẹ́nu ọ̀nà títì káàkiri, ẹgbọ́n ṣo parọ́ ni. Ló bí mi tọ́ka bo, don't come for me. Àsìdègò náà ni o, Galus ló gbé wa débẹ̀. Ó ní sẹ́ẹ̀ aráàlú máa kú tán o, tó bá jẹ́ pé bàbá Tinubu
àwọn ni wọ́n wà ní tó ìṣèjọba nígbà covid ṣé wàá mọ kíní kan o ṣé mọ kíní kan ṣé mọ pé kò sí bá ṣe fẹ́ kò sí bí ìka ṣe lè wà ó máa léèyàn tiẹ̀ bẹ́ẹ̀ ni omi sọ pé kàlí bàbá Tinubu ẹ má ṣe mi gbọ́ ṣé ẹ mọ̀ wípé pẹ̀lú gbogbo bí àwọn àgbààgbà Fúlàní ṣe jáde tó pariwo tó sọ̀rọ̀ ọ̀kọ̀ ọ̀rọ̀ sí bàbá Tinubu ṣé mọ̀ pé lára ẹ̀yà wọn náà lọ jáde tó kóra wọn jọ tó sọ pé ìgbà ẹ̀ tù wá lára o ó tù wá lára o yé Tinubu ìgbà ẹ̀ tù wá lára o àwọn Fúlàní kan náà lọ tún kọ lórí síta lára àwọn Fúlàní àwọn northerners tún kóra wọn jọ wọ́n níṣẹ́ rí àwọn tí wá báyìí o láti wá fi ìbò gbé bàbá Tinubu lárugẹ ní 2027 ṣètùrí ṣé ká bá mọ̀ pé ibi tẹ́lẹ́kùn ti sunkún ibẹ̀ láláyọ̀ ti yọ̀ ibi tí Gàrúsì ti ba bàbá jẹ́ ibẹ̀ làwọn kan ti sọ pé bàbá máa jayé ẹ lọ ìwọ ló kàn ṣùgbọ́n tá a bá fẹ́ sọ ṣé mọ̀ pé bó ṣe wà líkì ló wà ń gbàjà tó túmọ̀ sí pé bó ṣe ń ṣe ló ọ̀hún náà lọ ṣe níbí ilẹ̀ Yorùbá náà bó ṣe ń ṣe lókè ọ̀yà náà lọ ṣe ń gbà ilẹ̀ Yorùbá ṣé wọn pa àwọn Yorùbá kọ̀ọ̀kan náà wà tó pariwo pé bàbá wa ni òun ló lè ṣe òun ló ṣe lọ ẹ fi lára balẹ̀ bó ṣe wà yẹn tá a bá máa fi lọ́dún kan gbogbo ẹ máa dá ash oh my God dey play bẹ́ẹ̀ kẹrin lákìrẹ́ ti rí ẹlòmí tó pariwo ibi tí fẹ́ fọ́ ojú everybody ẹ wo àníyàn tó yìí máa jẹ yín Nàìjíríà ó ṣe press up ẹ wọ ìyá mi bàbá mi Yorùbá nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni o ẹ bá wa láìkí ẹ gbé wọn gbóra yé Dr. Galo ló ní o ẹ ti ẹgbẹ́rọ ìgbà tí Galo ló bọ́tà tó wá ń takò bàbá Tinubu yìí níbo ló wà nígbà tí ayé Buhari kò ṣe jáde ẹ wo ẹ pín orílẹ̀-èdè yẹn jẹ́ kó ní kálukú wa máa lọ Yorùbá nation wa la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ṣùgbọ́n ṣe mọ̀ pé nǹkan tí Galo ló sọ yìí tó bá jẹ́ pé ọmọ Yorùbá ló sọrú ọ̀rọ̀ báyìí kíá wọn àti ní kọ́ lọ gbé by this time ó jẹ́ kó ti wà nínú sẹ́ẹ̀lì kẹ́rẹ́kẹ́rẹ́ wọn àti dájọ́ kú fún bẹ́ẹ̀ ni kí ló dé ẹ̀yin ìjọba wa tí ẹ fẹ́ kọ́ sọ̀rọ̀ ègé sí i ṣùgbọ́n àwọn Fúlàní yìí dẹ̀ ń sọ ẹ̀ẹ́dẹ̀ ní kọ̀kọ́ ṣe sí i ẹ wo Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o Yorùbá nation no going back everybody knows that politics is a dirty game so èmi ò fẹ́ bá wọn lọ́wọ́ nú ẹ wo ẹ bá wa like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ gbẹ́sẹ̀ lé ẹ jẹ́ kó yàwọn èèyàn pé Yorùbá nation ni o la fi ń sọ fún yín wípé God bless Yorùbá nation ó dàbọ̀.